بسم الله الرحمن الرحيم. ọpẹ́ fún Ọlọ́run bàbá ọba bí ẹgbọ́n náà bá ti ń ṣe ìdẹ̀ra rẹ̀ fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ó ti wá ń ṣe ìdẹ̀ra yìí náà tó bẹ́ẹ̀ náà ní ṣàkóso fún ẹ̀dá ẹgbọ́n tí nínú yẹṣà ọba tí máa ń tẹni tó bá ti kú lọ́rẹ̀ ó ṣe dáadáa Ọlọ́run ta ọlọ́rẹ̀ ó ṣe dáadáa náà ọrẹ́ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ó ṣe ọba tí máa ń ṣàánú fẹ́ni tó bá ti kú wọ́n wọ́n ṣàkú ẹwàjá lọ́mọ òun náà ọba tá máa dúpẹ́ fún jẹ́ndà máa yẹ kú múra dúnìyà ní sọ́bù títóbi fún Ọlọ́run gbọ̀ngbọ̀n Ọlọ́run ẹ̀pá tí ń darí gbogbo alámìrí gbogbo àgbẹ̀lẹ̀ pẹ̀lú sùúrù èyẹ́ ṣe Ọlọ́run pẹ̀lú sùúrù náà lọ́wọ́ bí bá wa lọ àìmọ́ ìròní tí ó kírun láti jọ yìí tọ́lọ́run tí ń lọ sùúrù pẹ̀lú alámìrí náà àwọn ẹni tí ń ṣe ṣìnà lójoojúmọ́ ẹbí mọ́ tó sùúrù náà fi bá gbogbo àgbẹ̀lẹ̀ ayé lò ọwọ́ sọ fún torí pé orúkọ Ọlọ́run bá láàánú ìlú orúkọ rẹ̀ náà ní orúkọ ọmọ oníṣùúrù lọ́wọ́ Allah aṣáájú aláìlá ìlọ́lá àjẹ́dí pé àlélòmí lẹ́yìn Ọlọ́run àlélòmí tẹ́lẹ̀ta ma wá ní lẹ́yìn Ọlọ́run sọ ibù jannati na'im ẹjá lọ́wọ́ gbogbo àwọn àjẹ́nà ìyẹra kò sẹ́ni tó rí Ọlọ́run Allah lónìí òun ló pèsè rẹ̀ kalẹ̀ fáwọn ẹni rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ní kàmí ẹwàjá lọ́wọ́ inú náà iná tí ó máa jó ní iná tí ó gbóná tí gbóná rẹ̀ domi gbóná tàbí òpèsè ayé lọ gbogbo náà ẹni tó ṣe tó dá orí náà nígbà rẹ̀ tó tayọ lọ́ọ̀bà máa wọ́wọ́ ọgbọ̀n ẹ̀rọ ní ìdá ọgbọ̀lọ́wọ́ ọlọ́ọ̀bà yóò òun náà lọ́ba tí máa ń kẹ́gbọ́ gbogbo àgbálá ayé bó bá ṣe wù lásìkò tó bá wù bó bá ṣe wù lọ́lọ́ bá ṣe kẹ́gbọ́ àgbálá ayé tó bá dẹ̀ fìyàmà òun yóò máa ṣàwọn ẹni rẹ̀ tó bá dẹ̀ fìyàmà Allahumma salli wa sallim ala al-mab'uth rahmatan lil alamin alaikum jọlọ́ bọ́lọ́ ṣe fún àníbọ̀ Muhammad ẹni tọ́lọ̀ ń gbá gbẹ́dìde kó máa jẹ́ ìyẹn gbogbo àgbẹ́lẹ̀ ayé Muhammad bin Abdullah Nabi Muhammad ti ṣe tó ń jẹ́ ọmọ Abdullah wọ́n yọ rọ́kẹ́ gbogbo mẹ́ta wọ́n ayé alùpùpù lè jàdà àníbi tí ń ṣe wá lókòrò ó ṣe gbà nímọ̀ lójúkòrò pé à ẹ̀ṣiṣẹ́ jẹ́ fi wà lẹ́nà بالأعمال الحسنة المتكررة ودي أما شجاع دا شجاع دا يبغى شيء الله من شيء شجاع من شيء بكو بني تاني هذا الله يا رب قلوا سيد صلاتك عليه وأسألكم كأن محمد وآله وصحابه إلى يوم الدين وما بقى وراء النبي أتوقع الصحابة عليه توفي جل وعلا ثم أما بعد ليه وبنا فيا عباد الله يا رسول الله إن موضوع خطبتنا اليوم نيجو من يأخذ أولوني هنا continuation topic كاتب باراسو يوسف بن سعيد هنا الأعمال تدخل صاحب الجنة àwọn iṣẹ́ tó lè mú ẹni tí máa ń ṣe iṣẹ́ náà tó fi rí èrè àjẹ́nà yẹ nígbàtà ìmá ẹ̀mọ́ ìyáwá náà kọ̀kọ́ nílẹ̀ àmàlà ṣe rí gbogbo iṣẹ́ tà sọ pé ya máa ṣe yìí tẹ̀kúnù sábàbá mi fọ́mìnì láàrín fi ìlú ní fàáyí àjẹ́nà yóò máa ṣe okùnfà fẹ́ni tí máa ń ṣe pẹ̀lú àwọn ọlọ́run tó fi rájẹ́ náà wọ láyáni annaha ní àmàlà pẹ̀lú láyáni ìsáàlì wà ń ṣe pé gbogbo èèyàn ní tó máa ṣe ṣẹ́ yìí bí àbá tí wọ́n ń ṣe gbogbo èèyàn ló wá ní wípé gbogbo èèyàn ló wá kó sínú ẹ̀ wípé ẹni tó bá ti wù tó bá ti ṣe àdánà ọmọ máa mà ká ní tẹ̀pọ́ọ̀lù kódà kó jákè fòlì kódà bó gbó òṣà kódà bó gbó òkun káwá sọ pé ẹni bẹ́ẹ̀ náà bó bá ti ṣe tà ń sọ yìí òun náà rà nìkan náà wọ̀ ìwájú àwọn ọmọ àjẹ́nà tá ń sọ fún ọ ìlàyé ìfúrò wá ìlà àbùbínú ẹni tó bá ti nígbàgbọ́ ní Ọlọ́run yóò rà nìkan náà wọ̀ ẹni bá nígbàgbọ́ ní Ọlọ́run yóò rà nìkan náà wọ̀ lọ́sẹ̀ tó lọ anígbẹ́ ń bá mọ́ ẹ̀dú kúrò ní tí ó lè ṣe aburú fún mùsùlùmí àti tó lè ṣe aburú fún ọmọnìyàn kúrò lọ́nà tí ó rà ìjọ lẹ́gbà kíkẹ́ bẹ̀rẹ̀ káwá kọjá títí kó wá mú ẹ̀mú kúrò lọ́nà kò láìdẹ́nà ọlọ́pùpà tí ò bá ti ṣe tọ́lọ́run kò ní àìdẹ́nà ọlọ́pùpà tí ò bá ti ṣe tọ́lọ́run mùsùlùmí là ń sọ ilé kó tó ń sin lọ́wọ́ pẹ̀lú àníyàn tó dá tó wà lókìdá ní ọlọ́run tàbíwá Muhammad قال الله تعالى ورقال الله بقي إلى بمؤمن يوم الجنة ليس كبيريو مؤمن يوم الجنة ليس لقو مؤمن يوم الجنة الله بالله ليس كبيريو الله بالله صفى نبوة محمد في سورة البقرة آية 25 قالوا صفوا على النبي وبشر الذين آمنوا ما فوا واتمنى بقوا ما فوا نرو وعملوا الصالحات tí wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ o
anna lahum jannatin tajri min tahtiha al-anhar wípé àlìjẹ́nà ń bẹ fún ọ wọ́n bẹ àlìjẹ́nà ń bẹ fún ọ tajri min tahtiha al-anhar táwọn odò sọ lábẹ́ àlìjẹ́nà náà iná fi mọ́ pé mọ́mí ní ló láàrínlẹ́nà kèfèrè kò láàrínlẹ́nà ọwọ́ ẹlẹ́bọ̀ kò láàrínlẹ́nà ọwọ́ ọlọ́run tún fẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ ní oṣù látò káàfù ayàwó ló sẹ́kù tọ́lọ ní innal ladhina amanu ṣẹ́dájọ́ àwọn tó bá ti nígbàgbọ́ àwọn tó nígbàgbọ́ ọlọ́run fẹ́sẹ̀ rẹ̀ kúrò àlìjẹ́nà wa amilu salihati ó tún wá ṣe dáadáa kanat lahum jannatul firdawsi nuzula ṣẹ́ gbogbo àwọn ìtàwọn yìí ibùsọ̀kalẹ̀ sí wọn àlìjẹ́nà ló jẹ́ ọ́ àlìjẹ́nà Firdaus ni ó jẹ́ ìsọ̀kalẹ̀ sí wọn ìwọ́n náà wà gbogbo rẹ̀ kí wọ́n náà fi àlìjẹ́nà ní ìgbàgbọ́nú ọlọ́run dúró dédé ní ẹ̀sìn tó bá ti ṣe lé àlìjẹ́nà ọlọ́run ṣe àlìjẹ́nà láyé ìlú ọwà bí mo tẹ̀lé ìmá ìmìyàwó lọ́gbàgbọ́ inna fil islami shurutan lazima ó ń bẹ̀rù ẹ̀sìn wa ní ìsìlámù àwọn mẹ́jẹ̀mú kan tó jẹ́ dáadáa fún mùsùlùmí kóhun náà kíyèsí rẹ̀ líkọ̀ọ́kúlẹ̀ ayé amẹ́lẹ̀ inda Allahi ta'ala tó bá bẹ́ kọ́nà ń gba iṣẹ́ rẹ lọ́wọ́ rẹ o fẹ́ ṣiṣẹ́ àlìjẹ́nà tó bẹ́ kọ́nà ń gba iṣẹ́ àlìjẹ́nà yìí lọ́wọ́ rẹ o iṣẹ́ tó gbọdọ̀ mójú tó òun lẹ́nu wà ní ìlàṣì ṣe iṣẹ́ tó fẹ́ ṣe yí kọ́nà nítorí Ọlọ́run ni ó nítorí ṣe tó bá ṣe o má ṣe torí ẹnìkan torí iṣẹ́ àlìjẹ́nà má ṣe torí ẹnìkan ṣe torí Ọlọ́run ni ó asọ́lọ́sẹ̀ tó lọ àti ọ̀sẹ̀ tó lọ lọ́rùn gbogbo ṣe tó máa rí wọn láti dèrè àlìjẹ́nà torí dáadáa tó bá ṣe torí Ọlọ́run yóò ìrun tó bá kí ṣe torí Ọlọ́run tó bá ti ń kírun dáadáa ọ̀rọ̀ àlìjẹ́nà wọ tó bá ti ń ṣe dáadáa ọ̀rọ̀ àlìjẹ́nà wọ kí wá làwọn iṣẹ́ mi tí ó fi àlìjẹ́nà wọ àbí kó sí ní ìlàfù pẹ̀lú kó ṣe torí Ọlọ́run má ṣe torí káàkiri kó ṣe lẹ́ni tí fi ń wá ojú rí Ọlọ́run kò ṣe lẹ́yìn tó fẹ́ kọ́nà máa yọ́nú sí ọ kò ṣe lẹ́yìn tó fẹ́ fi máa rí àánú látọ̀dọ̀ ọmọ Allah subhanahu yíkọ̀tẹ̀ nìyà ẹnu ẹ̀yàwó ní ìsìn wọn ìtàlẹ̀mọ̀ annal a'mala tudkhilu sahiba al-janna kathira lẹ́jà lọ́gbọ́ gbogbo àwọn iṣẹ́ olóore tó lè mú ẹ̀dá wọ àlìjẹ́nà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ kọ́lùdà kárùn-ún àbàmọ̀ha àti lọ́wọ́ alẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn lọ́sẹ̀ tó lọ àtúnṣe tó lọ lọ́rùn àti ṣàlàyé fún wa والبعض منها ما يأتي nínú ẹ̀nà láti fẹ́ ṣàrà ikú wá ń ṣe àjẹ́lẹ̀ ṣe gbàgbó àjẹ́lẹ̀ ṣe lọ́fẹ̀ẹ́ ó ṣiṣẹ́ tọ́ ní tó fi lérí àjẹ́lẹ̀ ó ṣiṣẹ́ fún àjẹ́lẹ̀ tó fi lérí àjẹ́lẹ̀ jẹ́ nínú àwọn iṣẹ́ tí ó tún lè ṣe tí ó tún lè àjẹ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run nínú àwọn Ọlọ́run tí wọ́n náà fi lè àjẹ́lẹ̀ tó pè gbà tí wọ́n náà bá ṣe iṣẹ́ náà lẹ́ni tó fẹ́ fi wó lórí Ọlọ́run òun náà ní náà lè mọ̀ sí òun náà ní kó mọ́ṣáláṣí fọ́lọ́run má kọ́ tí mọ́ṣáláṣí tó ní pé wọ́n lè máa kò wọ́n lè bàbá nínú má kọ́ mọ́ṣáláṣí tó ní pé wọ́n lè máa wò pé àá eléyìí náà lọ́wọ́lọ́wọ́ kọ́ mọ́ṣáláṣí ibn al-masjid li wajhi Allahi ta'ala kọ́ mọ́ṣáláṣí lóde láti ẹ̀kọ́ pẹ́ fi rọ́dù ní ọlọ́ gbọ́ntánẹ̀ bọ́ ọmọ Uthman ibn Affan ló pẹ́ bọ̀wá náà wá kọ́nà ọba ayẹ́ sí annahu sami'a Rasulullahi sallallahu alaihi wasallam yaqul olóhun gbọ́ lẹ́gbẹ̀ òtú ọlọ́run náà bí sọ pé o mọ̀ bá ní àmásìjìdà ẹ ń bá kọ́ mọ́ṣálásí kan yẹ̀bùjáde níbi wajhi Allah tó fi ń wá ojú rí ọlọ́run bá ní ọlọ́run náà mithlahu fil janna irú mọ́ṣálásí tó kọ́ ọlọ́run kọ́ rẹ̀ mú àlẹ́nà wọ́n lè kọ́ mọ́ṣálásí wọ́n fẹ́ kọ́ mọ́ṣálásí wọ́n lè dáwọ́ sí ẹ̀kọ́ mọ́ṣálásí wọ́n lè jàmọ́ gbìyànjú kó wọn dáwọ́ mọ́ṣálásí fún wọn bá fẹ́ kọ́ wọ́n lè ní ìpinnu pé wọ́n lá simenti kan ló lágbára ní àgé ló lágbára ní tí mọ́ṣálásí ló ṣàfikún tó tí ó fi mọ́ jẹ́ mọ́ṣálásí wọ́n lè ní contribution bẹ́ẹ̀ bó bá lè kọ́ lórí láti ilẹ̀ lókè ní ìpinnu mọ́ṣálásí tí wọ́n kọ́ lọ́wọ́ gbogbo tó bá lágbára ṣàmọ́dé gbogbo mọ́ṣálásí torí òun ìgbọ́rọ̀ ó gbà lọ́wọ́ lẹ́mẹ́ òun ìgbọ́rọ̀ sáìsì fún ẹmẹ́ tó bá tó wá lọ́wọ́ tó wá pẹ́pẹ́ lórí ní wọ́n láàrin tó dá sí mọ́ṣálásí tó bá kọ́ láàrin tó mọ́ sí mọ́ṣálásí tó bá kọ́ náà ìjọba lórí mọ́ṣálásí náà ṣe gbogbo tó bá bẹ́ ṣe tí kọ́ lọ́wọ́ ọlọ́pàá lẹ́bí ìlà fún ọ ẹ má kọ́ mọ́ṣálásí kan yẹ́bùjẹ́bì ibi ìwàjì àpá tó fi ń wá ojú rí Ọlọ́run ní o
bó ṣe lórí pé àwọn náà ti kọ́ mọ́ṣáláṣí báyìí tó wá gbé ìpẹ́dà kó máa pè ní bàbá àdínní mọ́ṣáláṣí kọ́ ló kọ́ mọ́ mọ́ṣáláṣí kọ́ ló kọ́ mọ́ kọ́ mọ́ṣáláṣí lẹ́yìn tó bá fi wó òkú ní ọlọ́run ẹni bá kọ́ ilé ìbánà lọ́wọ́ nífìlẹ̀ ìbánà lọ́wọ́ nífìlẹ̀ ìjàdà ọlọ́run kọ́ ọdún tó kọ́ ìbọ́lọ́run kọ́ fún àdínní nípọ̀lẹ̀ ìgbà ẹmọ ya wá gbọ́n sí wa nínú àwọn oṣù olóore tí ó tún fi jẹ́rẹ̀ àdẹ́mẹ̀ ọdún ọlọ́run iṣẹ́ ní ẹ̀pọ̀ àmọ́lọ́fẹ́ pọ̀ òun náà ni àbìháàbù nílẹ̀ lẹ́sìn ìpọ̀lẹ̀ àbùdàtù nínú lé àdá ìṣẹ́lẹ̀wàtì òun náà ni kó máa lọ mọ́ṣáláṣí láàárọ̀ lálẹ́ kó máa pò ní mọ́ṣáláṣí lẹ́ni tó fẹ́ lọ kírun lílọ tó ń lọ tó ń pọ̀ mọ́ṣáláṣí èrè ní jẹ́ fún ọlọ́dọ̀ ọlọ́run kò ní pé jẹ́ kọ́kọ́ sọ àdísì kan ní tó sọ àdísì eléyìí òun náà nígbà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam lọ́pìnà tó bá ń lọ mọ́ṣáláṣí ẹsẹ̀ gbogbo bá ti ń gbé ẹsẹ̀ àkọ́kọ́ ọlọ́run máa fi pa ẹsẹ̀ rẹ fún ọ ẹsẹ̀ kejì ọlọ́run sì máa fi sàlékún àgbéga fún ọ àdísà lẹ́bí tó lálàáfíà ní o lórí pé òun lọ mọ́ṣáláṣí o ìwọ̀n tó wọ́n ń sùn lé tó yẹ àṣùbà tó lọ mẹ́ lọ́wọ́ aago mẹ́jọ lẹ́sìn ká ṣùgbà àìkò orílẹ̀ o èyí kò kà kó lọ mọ́ṣáláṣí kó òun gbà dáadáa wọ́n tí wọ́n gbọ́ èyí tó kù fi dìrà tẹ́lẹ̀ ọdọ̀ ọlọ́run lórí pò lọ mọ́ṣáláṣí àṣùgbà àtọ́kò lọ mọ́ṣáláṣí ojú padà sílé àásì tó lọ mọ́ṣáláṣí tó wá ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ pọ́tà nípa Muhammad Abu Hurairah tó pẹ̀lú wá ní àwọn fún wa عن النبي صلى الله عليه وسلم أنكوا محمد يقول ما قال صباح من غدا إلى المسجد أو راح إما المشلاṣí láàárọ̀ àbí ìrọ̀lẹ́ òun láàárọ̀ tí wọ́n lọ nírọ̀lẹ́ أعد الله له في الجنة نزلا ọlọ́run máa pèsè àyẹ̀wò kalẹ̀ fún wà ní jẹ́nà كلما غدا أو راح lọ́kùnrin tó bá ń lọ láàárọ̀ tó ti lọlẹ́ tó ń lọ rọ̀lẹ́ òun lọ láàárọ̀ òun yẹn túnmọ̀ sí pé ìwọ́n tó bá lọ kí láàárọ̀ ọlọ́run pèsè ilé kan ìbùsọ̀ kalẹ̀ fún ilé kan láti jẹ́nà tó bá tún bọ̀ rọ̀lẹ́ ọlọ́run tún pèsè ilé kan láti jẹ́nà wà á tún ti bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n rẹ̀ ti bẹ lọ́dọ̀ ọlọ́run máa lọ mọ́ṣáláṣí mẹ́tò yẹ máa ní òun lé nìkan ìrìn bẹ́ẹ̀ fún ọ ìbéèrè àdéhùn láwá sí láyé sọ̀rọ̀ pé wọ́n lọ wá méjì láyé ìbáàdà lọ́lọ́ ní wọ́n sí láyé gbogbo gbogbo méjì sẹ́dọ́rì ní kò lè fi ráyé pé ní torí tọ́lọ̀ pé wá sí láyé ẹ̀nìkan ìjọsìn ẹgbẹ̀rẹ̀ ló bàbá Islam ò ta gbogbo owó wá owó yẹn lọ́nà tọ́lọ̀ wọ́n fi tó fìrí ọ̀nà ọlọ́run ó sì tún ná síwájú tọ́lọ̀ ọlọ́run tọ́lọ̀ tún fi gbàgbọ́ rẹ̀ ó tún ná sọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ fi gbàgbọ́ rẹ̀ tí wá rí mọ́ lọ mọ́sálásí mú jẹ́ wà nínú ìgbésí ayé rẹ̀ tó jẹ́ tó ìgbésí ayé rẹ̀ ẹkọ̀tà nìyà ẹmọ̀ ya wá náà síwá iná àádà iná àádà àmẹ́ yìí tí mo bẹ́ sọ yìí kàṣọ́tún bí nìsá àwọn obìnrin ilé ìgbábí ìnà àmì láti kù bí ìkìláàsì tí a bá rọ́bìnrin ìkan tó ṣe eré tó ṣe pẹ́ dání ẹ̀ tó dá tó ṣe pẹ́ lọ́tọ̀ tó dá ìsáàkì dùdù fún dáadáa yóò ṣokùnfà rẹ̀ tí ó mìíràn lè jẹ́ náà kí ni iṣẹ́ náà Abu Hurairah ló pẹ́pọ̀ wá náà wà ó sọ pé àgbà ẹgbà Muhammad ìfẹ́lọ́ fún abásọ́wá ìfẹ́ ìdá sọ́dì láti lọ́rọ̀ àtúntà ìṣàkà tàbá rómìnrin tí ń kí ìrún wákàtí márùn-ún rẹ̀ dédé tàbá ní obìnrin tí ń kí ìrún wákàtí márùn-ún rẹ̀ dédé wà sọ́ọ̀mẹ̀ ti ṣàkọrọ̀ ó tún wá ń gbàwẹ̀ oṣù Ramadan dé ó tún wá gbàwẹ̀ tí ó jáwẹ̀ gbọ́rọ̀ kò bá pé ó tún wá sẹ́ padà nígbàtí Ramadan náà lọ́tọ́ wà á ṣùgbà ti bá òjàlá ó tún wá ṣọ́ alẹ́ rẹ̀ kì í ṣe ṣìnà kì í yà lè wà kọ́ àti sẹ́wùjàlá àwọn tó lóbìnrin náà ó tún wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kì í ṣe obìnrin tí máa ń kú ọkọ lẹ́nu kìí ṣe obìnrin tí ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kò ń ṣe obìnrin tí ó jáde ilé tí ò ní dágbére fọ́kọ Ànábì sọ pé ó kí ìlànà ohun kó máa wá fún tó bá dé àkìyàmà wípé ó gúdù fún ní jáde nẹta mi àyè àdìwá ní ṣìtì sórí gbogbo lẹ̀kùn tí ń bẹ lẹ́yìn ó yá máa wọ́bẹ̀ lọ́wọ́ àyè tó bá ti wọ́n náà tẹ́lẹ̀ ní ohun agbọ́gbọ́dọ́ náà ti yọrù sí ọ sotori náà ẹ̀yí yá wa ẹjẹ́ àtẹ̀lé ọkọ wa ìtọ́jú náà ní pé mọ́ kírùn gba àwẹ̀ táwọn ẹ̀bá dé
ṣọ́ abẹ́ ẹ̀mọ́ máa jẹ́ ìyàwó tí ṣe sì ní máa jẹ́ obìnrin oníṣìná sì máa tẹ̀lé àṣọ ọkọ rẹ̀ lókùngbà tó bá ti ń ṣe lẹ́yìn ọlọ́run bọ́ọ̀lì àdẹ́nà ọ̀ tọ́lọ̀ ohun tí ó mọ̀ sọ fún pé ìdẹ̀kùn tó bá ti wẹ̀ ní ọgbà wà àdẹ́nà ọlọ́run ti rí ọ̀nà ọlọ́run àdẹ́nà ìṣọ̀fẹ́ ọ́ ṣiṣẹ́ fún ní ó àdẹ́nà ìṣe lọ́fẹ̀ẹ́ ọ́ ṣiṣẹ́ fún àdẹ́nà náà ni ọlọ́run pèsè rẹ̀ kalẹ̀ fáwọn tó bá nígbà pọ́ ní ó àgbò ṣiṣẹ́ fún àdẹ́nà náà ní ọ̀tẹ̀ nígbà nínú àwọn iṣẹ́ tẹ́yìn ó máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó fi rá àdẹ́nà òkúlẹ̀ ìkàfà láti yẹ̀ tí kíyàn máa gba ọmọ àwọn ọmọ òrukàn kíyàn máa gbà wọ́n tọ́ ó súnmọ́ kó gbà á tọ́ kó máa gbé lábẹ́ òrùlé rẹ̀ ó sì súnmọ́ kó gbà á tọ́ kó máa gbé lábẹ́ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá wà láyé ọ̀nà tó lè fi gbà á tọ́ lábẹ́ ìyá rẹ̀ ó dẹ̀ ní pé gbogbo nǹkan tó bá ti ní bùkátà sí kó máa gbọ́ lábẹ́ ìyá rẹ̀ tí ó tún ń ṣe pé ọ̀tún máa mú ìyá rẹ̀ lálẹ́ òjá lábẹ́ mú ó fẹ́ tọ́jú ọmọ òrukàn sọ máa ní personal àbí any other relationship pẹ̀lú ìyá rẹ̀ tó bá fẹ́ gẹ́gẹ́ bí opó fẹ́ nílànà tọ́lọ́ta lẹ́bí tó bá ti ní ìkẹ́kẹ́ ṣe pẹ̀lú ìyá opó tí bẹ́lẹ̀ fi ìyàmóbìnrin náà lẹ̀ ṣètọ́jú ọmọ rẹ̀ tó fẹ́ ṣètọ́jú fún tó bá sì lágbára àti gbà sọ́dọ̀ kó máa gbé lábẹ́ òrùlé rẹ̀ gbà sọ́dọ̀ kó sì tọ́jú rẹ̀ láti ẹ̀rù dáa má fi ìyà jẹ́ àbẹ́yàwó rẹ̀ tí wọ́n ní lára pẹ̀wá sọ́dọ̀ mọ̀lọ́nú lé rárá o tọ́ bá wọ́n ti sọ́dọ̀ mọ̀lọ́nú ẹ̀tọ́ bí o ṣe gbé ilé ìwé tọ́mọ̀ rẹ̀ bá lọ lọ́nà kóhun náà máa lọ oúnjẹ táwọn rẹ̀ bá jẹ náà kóhun náà máa jẹ bí ẹ̀ṣẹ́ ń tọ́mọ̀ òkùn ló tó bá rẹ̀ ṣe pọ́ntánẹ̀wà Muhammad àṣàkùn sáàlùmọ̀ sáàlù ló pẹ̀lú àdáwà onílábọ̀dọ̀ ànábì ànábì wá sọ pé àdáwà káfìrù yẹtìmì ànábì ní ṣẹ́rí èmi àtẹni tó bá ń gba ọmọ òrukàn tí ń gbà tọ́ fìrìjáde ti ha àkàdà ó lè ní àti ọmọ òrukàn máa wà láti gẹ́nà báyìí ẹni tí tọ́jú ọmọ òrukàn ní àti ẹmà wà láti gẹ́nà wà ṣára nàbí ibi síbá àti wà ló sọ ànábì bá fi ìka lábẹ́ yìí àti èyí tó bẹ láàrin ànábì bá ṣe báyìí ẹni tó bá ti ń tọ́jú ọmọ òrukàn àwọn ọ́fàṣì ẹni tí bá ti ń tọ́jú wọn àlẹ́bí lẹ́ni àti wọn báyìí kún láti jẹ́ láàmàwà a máa lẹ̀kọ́ láti jẹ́ báyìí so àwọn ọmọ òrukàn tó bá wà lágbègbè rẹ̀ wọ́n náà mójútó wọn àwọn ọmọ òrukàn tó bá wà lákàtà rẹ̀ wọ́n náà mójútó wọn àwọn ọmọ òrukàn tó bá wà ládùúgbò rẹ̀ wọ́n náà mójútó wọn bá ṣe lágbára wọn mo ní pé ìyí tó lè ṣokùnfà wọn náà wà jẹ́ náà ẹmọ ìyá wọn mẹ́sìn wa لتعلموا أن من الأعمال التي تدخل صاحب الجنة كالما nígbà àwọn iṣẹ́ olóore tí ó máa ṣe tí ó ṣokùnfà ìwà ìjẹ́nà iṣẹ́ tó pọ̀ tọ́jọ́ ní ó wá kú sí wọn náà lọ́wọ́ kí wọ́n náà ṣe iṣẹ́ yìí tó rá ìjẹ́nà ìṣọ́fẹ́ o nínú rẹ̀ lẹ́nà àtọ́wà kí èèyàn máa túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀pá ó ṣàṣìṣe sàwọn túbá lọ sọ́dọ̀ Ọlọ́run pípa nẹ́bọ̀ Muhammad sọ̀tọ̀lọ̀sọ́lá ànẹ́bí ní èmi máa ń wá kó lọ́sọ́dọ̀ Ọlọ́run sì máa ń wá tútúbá lọ́sọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ ní àtàmọ́ra ànẹ́bí náà máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́mí ọ̀rẹ́ lójúmọ́ òun máa wá àkórí lọ́dọ̀ Ọlọ́run sì máa wá tútúbá lọ́sọ́dọ̀ rẹ̀ ní ìtó túmọ̀ sí pé ànẹ́bí náà ń wá tútúbá lọ́sọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ lẹ́mí ọ̀rẹ́ kí wá ní wọ́n pẹ̀lú pé wọ́n túbá yìí gbọ́dọ̀ mú tábà kó túbá lọ́sọ́dọ̀ Ọlọ́run yìí yóò mú èdè dàndẹ́nà lọ́dọ̀ Ọlọ́run lópin ìgbà tó bá ní ìfìláṣù pẹ̀lú ẹ̀ tí wọ́n náà láyé ẹ̀kọ́dá pẹ̀lú ẹ̀ tó tuntun máa padà sí bí ẹ̀ṣẹ̀ tí wọ́n náà tún bọ́ pábọ́sẹ̀ kúrò bẹ̀ mọ́ torípọ́lọ́pàá Allah sọ fún àwọn Suratu Maryam ní ayà 60 Ọlọ́run ní ilẹ̀ amẹ́tàbà àfi ẹni tó bá ti ń wá tútú wá lọ sọ́bẹ̀ èmi Ọlọ́run yóò tẹ́rà jẹ́nà tí kò sọ yìí àfẹ́ni tó bá wá tútú wá lọ sọ́bẹ̀ èmi Ọlọ́run wà á mẹ́nà ó sì nígbàgbọ́ ní Ọlọ́run wà á mìíràn sọ́ọ̀lẹ̀ ha ó tún wá ṣe dáadáa pẹ̀lú ẹ̀ bọ́kùnlé àdíkà ẹni fúnlú lẹ́jẹ̀nẹ̀ta jẹ́rú àwọn ilé ni wọ́n wà ìjẹ́nà o irú àwọn ilé ni wọ́n wà ìjẹ́nà wọ́n lè ayé fún àwọn oníṣẹ́ ya Ọlọ́run sí ni àníṣàbò sí lẹ́yìn nìkan wọn àníṣàbò sí lẹ́yìn nìkan wọ́n tó bá ti lẹ́kọ̀ọ́ sáà ìjẹ́nà yóò rá ìjẹ́nà wọ̀ ìwọ tó bá ti wà ní kí kò sáàrì tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ sílẹ̀ tí ní ọkùnrin sáàrì kò sí fẹ́rì kankan tí wọ́n náà fẹ́ wà ní tẹ́lẹ̀ ṣe sí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ náà lè láti nínú wọ̀
ṣe lọ́pọ̀lọpọ̀ kí wọ́n náà lè rí àlùjánnà wọ̀ torí náà wọ́n tí ẹ̀mí tẹ́yìn wọ́n tún fi jẹ̀rẹ̀ àlùjánnà òun náà ní ta'atullahi wa rasulihi òun náà ní kí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́wọ́ àti tàbíwá Muhammad sallallahu alaihi wasallam tẹ̀lé tọ́lọ́wọ́ tàbí ó tẹ̀lé tọ́lọ́wọ́ tàbí ó kó lè rà àlùjánnà wọ̀ wọ́n sọ gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ nìkan àbíkọ́ sọ pé àtẹ́bí sọ pé bẹ́ẹ̀ lómi yóò mọ̀ níwò ẹ̀yí sọ tí ní ẹjà rẹ̀ kẹ́ gbogbo ẹ̀lẹ́ láwọn ṣe ní ọ́ ṣe níbi tó bá lè ṣe náà ní o ọ́ ṣe wọ́n bá ọ́tẹ̀lé tọ́lọ́ ọ́tẹ̀lé tàbí àwọn tó ti ẹ̀fẹ́ gbọ́ àdíṣe ti máa Kùránì nìkan àwọn tó ti ẹ̀fẹ́ gbọ́ Kùránì ṣe ti máa àfi àdíṣì nìkan àwọn kan máa ń jọ méjì tó bá gbọ́ Kùránì tó bá wù wọn lọ́mọ tẹ̀lé mẹ́ tó bá gbọ́ àdíṣì tó bá fẹ́ràn wọn lọ́mọ tẹ̀lé mẹ́ ẹ̀yà bẹ̀rù Ọlọ́run ẹ̀yà bẹ̀rù Ọlọ́run torí bá nẹ́bùwa Muhammad Ànábì ní kullu ummati yadkhuluna al-janna Ànábì ní gbogbo ẹni tó bá ti ẹgbogbo ìjú ẹ̀mí Ànábì ní ó wà Àlùjánnà mo máa sọ bẹ́ẹ̀ ni pé pé Ànábì kẹ́ ti fún wa sàtífíkẹ́tì Àlùjánnà látàrí nígbà tó lè bí ìtọ́fẹ́ gbogbo ìjú ẹ̀mí Ànábì ní ó wà Àlùjánnà illa man aba afẹ́ni tí ó bá ti tálà Àlùjánnà ní Ànábì ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba afẹ́ni tí ó bá ti wù náà nílá Àlùjánnà wọ̀ àwọn sàánú wá ń bèèrè lọ́wọ́ Ànábì wọ́n bèèrè àbáyà Rasulullah tálà Àlùjánnà òníwù tálà Àlùjánnà òníwù nínú kéèsì táwà ẹ̀ Ànábì ní mẹ́rin àtọ́ àní ẹni tó bá tẹ̀lé ní Ànábì ó dakhala al-jannata yóò wà Àlùjánnà wọ́n mẹ́rin aṣọ ni àmẹ́ni tó bá lọ́wọ́ gbọ́rọ̀ Ànábì òun ní tẹ̀lé Ànábì fọ́kọ̀ ní àbà irú ẹni bẹ́ẹ̀ ní Àlùjánnà ó tó torí náà jẹ́ ká Àlùjánnà ó wọ́n náà jẹ́ ká Àlùjánnà ó wọ́n náà tẹ̀lé tọ́lọ́ta nẹ́gbà Muhammadu wà gbọ́ntọ́nà màádáwí ọlọ́sọ́nù Suratul Fatih ayà 17 ọlọ́ni man yuti'illaha wa rasulahu ẹn bá ti tẹ̀lé tọ́lọ́run àti tàbí òun tẹ̀lé tọ́lọ́run òun gbọ́rọ̀ Ọlọ́run wa rasulahu ó tún tẹ̀lé tàbí Muhammad ọlọ́run bá aláàrin ìdíkìlú jannatin tajri min tahtiha al-anhar ọlọ́run mú ẹwà Àlùjánnà iṣẹ́ Àlùjánnà láwá ṣe láyé wọ́n tó wọ́n bá ti sẹ́yìn Àlùjánnà fún látàyé ìyá sàárẹ̀ kò lè jẹ́ ọmọ ẹni wọ́n bá ti sàánú Àlùjánnà fún látàyé ìyá sàárẹ̀ pẹ́pẹ́ kò ní kò lóò ní problem nínú sàárẹ̀ mọ́ àmọ́ tí ó bá tí Àlùjánnà bá ti sú àfúnyà ìyá sàárẹ̀ òní ní bọ́m̀bẹ̀ ìyá sàárẹ̀ ní bọ́m̀bẹ̀ tí ẹ̀kẹ́ wọ́n máa ṣe nínú ayé náà ni Ọlọ́run dáwà ká wá ṣe fàájì nínú ayé Ọlọ́run dáwà kó wá jẹ́ gbádùn nínú ayé ẹ̀gbọ́n kọ́lọ̀run ní ọlọ́ni wọ́n máa mọ́ta àwọn dáyà tùdúnìyà illa mata'ul ghurur ṣe rí gbogbo gbádùn ayé yìí wọ́n mẹ́rin ayà tùdúnìyà illa mata'ul ghurur wọ́n ní ṣe rí gbogbo ayé tàwà yìí ìtànjẹ́ni àwọn ẹgbẹ́ ìjọ ṣe nílànà tó kù lè wà fàárí rẹ̀ àwọn ẹgbẹ́ ìjọ kíra ilá àwọn àná tó lè ní tẹ̀lé ráyé mọ́ àwọn ẹgbẹ́ ìjọ wọ́n lọ bí papọ̀ náà ni tó máa ní tẹ́bà kòkòrò ọmọ agbọ́dé náà ìsàlápẹ́dẹ́ ó máa ti kú láàrẹ̀ ẹwà máa ń rò pé àá tẹ́lì tààrí láàrẹ̀ ló ti lọ lẹ́nu bọ́lọ̀ ṣe ń dára nù ìyẹn ni wọ́n wá rò pé tó máa wà wọ́n yà ìyẹn ni wọ́n wá rò pé òun lọ́jọ́ lọ́ múra kankan mọ́ àbí kó múra sí ẹ̀sìn kó ṣe ẹ̀sìn kọ́nà ó lè pàbọ̀ rẹ kó ṣe tọ́nà kó ṣe tọ́ ṣe tọ́ fi rà ní ọlọ́run kó ṣe kó tọ́ ṣe tó fi ojú ní ọlọ́run ìfọ̀tẹ̀ ìgbà ẹnu ìyá wa nù ẹ̀sìn wa ẹjá ṣe sí ó tẹ̀lé tọ́lọ́run tàbíwà Muhammad kúwà náà lè rábì nínú torí tọ́lọ́run bá ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bí man yuti'illaha wa rasulahu ẹni bá ti tẹ̀lé tọ́lọ́run bẹ́ẹ̀ sì ní lójú tẹ̀lé tòlùṣẹ́ ọlọ́run yudkhilhu jannatin tajri min tahtiha al-anhar ọlọ́run mú àwọn àtẹ́lẹ̀ oríṣiríṣi tí ẹ gbé odò ń ṣe lábẹ́ rẹ̀ wa man yatawalla àmì tó bá lóhùn ní ṣe tọ́lọ́run tàbí yu'aqibu 'adaban 'alima ọlọ́wọ́ fi ìyà jẹ́ ìyà tí ò ní bọ́ mẹ́rin lọ́wọ́ fi jẹ́ ìyà tàbí ó máa rọ́ gbogbo wà lọ́wọ́ fi jẹ́ tutorí náà ẹjẹ́ asádọ́lọ́wọ́ ẹjẹ́ àtẹ̀lẹ́tọ́lọ́wọ́ tàbíwà Muhammad sallallahu alaihi wasallam káwà náà lè rí àlẹ́ náà gbogbo ṣẹ́ táà náà mọ́ gbà lè kúrò àlẹ́ náà ẹjẹ́ káwà náà kún ní ma gbogbo ṣẹ́ táà fi rí ọmọ ọlọ́run kájá máa kún ní ma ti ṣe rẹ̀ agbẹ́lọ́wọ́ bàbá kọ́lọ̀ jẹ́ àríyànwó rẹ̀ láyé kí kọ́lọ̀